Olúwa pẹ̀lú wòlíì rẹ̀, ó yẹ kó mọ̀ kí ló bá wáyé. Bàbá gbọ̀nyà mí nù ní Jésù rán sí wa. Gbogbo ẹni tó wọnú ayé tó fẹ́ gbáyé ṣe rere, tó yẹ kó yẹ ìràwọ̀ bá wáyé wọn ó yẹ o. Ọ̀pọ̀ ológo ló ń tàràkà látàrí òye tí òye wọn ní sà. Ẹ kú oríire, Olúwa wa ti lànà àbáyọ fúnra rẹ̀. Pẹ̀lú wòlíì Ọlọ́run alààyè, bàbá gbẹ̀yà mi nù aka àṣírí ìràwọ̀. Ọlọ́run ti kó bàbá yìí fún àkúrẹ́rẹ́. Àṣírí tọrọ mọ́ ìràwọ̀. Àtọ́sù pẹ̀lú ọjọ́ ìbáwáyé ẹnì kọ̀ọ̀kan. Àṣírí ìràwọ̀. Mystery of Sọ́kẹ́. Gbogbo ọmọ tá a bí láti 21 March gbogbo tó lọ fi dé 19 April ìràwọ̀ iná ni wọ́n tá à ń pè wọ́n ní Aries. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ ni wọ́n tá à ń pè ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ ni wọ́n tá à ń pè ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí lọ fi dé 22 July ìràwọ̀ omi ni wọ́n tá à ń pè ní Cancer. Bí ẹnìyẹn sà, ìtọ́wò là ń mọ nínú ọbẹ̀. Kóòtù lọ́kọ̀tà ló yẹ kó fẹ́. Irú ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn? Ìdáhùn sáwọn ó yára máa fọ́lọ̀ ẹ̀. Lórí Facebook, Instagram, tàbí kó subscribe ní YouTube. Àṣírí ìràwọ̀ Mystery of Stars ní kẹ́ sẹ́ẹ̀tì fún. Tàbí kẹ́ máa pẹ̀ 08054353629. Ẹ lè sẹ́ndì date of birth. Oṣù àtọ́jọ́ tẹ́ ẹ wáyé sórí WhatsApp nọ́mbà yẹn. Ọ̀fẹ́ ni wọ́n máa sẹ́ndì fídíò àṣírí ìràwọ̀ tí ẹ sí ọ. Ní abala yìí a máa sọ nípa ìràwọ̀ erùpẹ̀ èyí tá a mọ̀ sí Virgo erùpẹ̀ funfun. Ìyẹn ni gbogbo ọmọ tá a bí láti 23 August tí tó fi dé 22 September. Àwọn ìràwọ̀ yìí wọ́n máa ń fi bẹ́ẹ̀ ṣàìsàn nígbà tí wọ́n bá wà ní kékeré. Àwọn ìràwọ̀ yìí wọ́n jẹ́ ìràwọ̀ tí ó máa ń silent, that is àwọn ìràwọ̀ tó jẹ́ pé wọ́n máa ń ní sùúrù ní ọ̀pọ̀ ìgbà àti ní ọ̀pọ̀ ibi gbogbo. Àwọn ìràwọ̀ yìí wọ́n máa ń ṣa oúnjẹ, wọ́n fẹ́ràn kó máa ṣa oúnjẹ. Wọ́n lè ní ẹ̀bà ni mo like, iyán ni mo like àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ọkùnrin tó bá ń bẹ ní abẹ́ ìràwọ̀ yìí wọ́n máa ń tọ́jú aya wọn gan, wọ́n sì máa ń tọ́jú àwọn ọmọ wọn. Wọ́n sì fẹ́ràn ibi tó bá ṣe kíni, ibi tó jẹ́ ibi tó wà clean area. Ìyẹn àwọn ìràwọ̀ yẹn nìyẹn. Àwọn iṣẹ́ tó rọ̀ mọ́ àwọn ìràwọ̀ yìí ni bí kò ṣe doctor, bí kò ṣe news writing, akọ̀ròyìn, musician, wọ́n sì lè ṣe teacher, wọ́n lè ṣe bricklayer, wọ́n lè ṣe farmer, wọ́n lè máa ta oúnjẹ. Kọ́lọ̀ tó bá ìràwọ̀ yìí mu ni kọ́lọ̀ blue, kọ́lọ̀ white àti kọ́lọ̀ green. Tó o bá ti mọ àwọn nǹkan kan tó rọ̀ papọ̀ mọ́ ìràwọ̀ yìí, a máa jẹ́ kọ́nà là fún ọ. Àwọn ọkùnrin tó bá ń bẹ ní abẹ́ ìràwọ̀ yìí kí wọ́n ṣọ́ra fún àgbèrè ṣíṣe, àti àwọn obìnrin tó bá ń bẹ lábẹ́ ìràwọ̀ yìí kó ṣọ́ra fún àgbèrè ṣíṣe, torí pé nípa àgbèrè ṣíṣe ògo wọn máa ń dínkù nípasẹ̀ bẹ́ẹ̀. Ọjọ́ Wednesday tó ṣe ọjọ́ tó rọ̀ mọ́ ìràwọ̀, ìyẹn ni ọjọ́ tó rọ̀ mọ́ ìràwọ̀ yìí gangan, òun ni ọjọ́ wọn. Àwọn ìràwọ̀ yìí, ẹnikẹ́ni tí ó bá fẹ́ ìràwọ̀ yìí ní obìnrin, wọ́n máa ń ṣe kíni, wọ́n máa ń tọ́jú aya, wọ́n sì máa ń tọ́jú àwọn ọmọ, wọ́n sì máa ń ṣe àṣeyọrí. Àwọn ìràwọ̀ yìí wọ́n máa ń ní sùúrù púpọ̀. Nǹkan tó rọ̀ mọ́ ìràwọ̀ yìí nìyẹn. Àwọn ìràwọ̀ yìí they don't like sex. Ìyẹn fún gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ obìnrin wọn. So ìwọ tó bá fẹ́ wọn ní aya, ó láti mọ tó rọ̀ papọ̀ mọ́ àwọn ìràwọ̀ yìí. Ẹ follow wa lórí Facebook, lórí TikTok, lórí Instagram, lórí YouTube, Àṣírí Ìràwọ̀ Mystery of Star. Nọ́mbà wa náà sì yípo padà 08054353629. Ẹ share program yìí, ẹ jọ̀wọ́ ẹ bá share. Èmi náà mọ̀ wípé bí o ti ń ṣe eléyìí, wọ́n náà ń ran èèyàn kan lọ́wọ́ ni. Wo Àṣírí Ìràwọ̀ ohun tó. Ní abala yìí, a máa gbé yẹ̀wò ṣé ìràwọ̀ afẹ́fẹ́ àti ìràwọ̀ erùpẹ̀ bí wọ́n bá fẹ́ ara wọn, kí lohun tó fẹ́ ṣẹlẹ̀. Òun la fẹ́ gbé yẹ̀wò ní abala Àṣírí Ìràwọ̀ ti ẹ́písòdù tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Fún àpẹẹrẹ, ẹ jẹ́ ká wò báyìí. Ẹ wò báyìí. Ṣé ẹ ti rí báyìí? Bẹ́ẹ̀ bá rí ọwọ́ mi. Ẹ rí pé iyẹ̀pẹ̀ rèé. Ó yá, ẹ jẹ́ kí afẹ́fẹ́ wá báyìí. Ṣé o ti rí n tá à ń sọ? Bí afẹ́fẹ́ àti erùpẹ̀ bí wọ́n bá fẹ́ ara wọn, bí wọ́n fi gbogbo Nàìjíríà yìí kí wọ́n fi ṣe owó, tó bá máa dé àárín méjì, gbogbo nǹkan ó dẹ̀ wálẹ̀ lójijì. Kí ló fà á? Ìbínú afẹ́fẹ́ ni. Afẹ́fẹ́ ni ó padà fẹ́ erùpẹ̀ dànù tí wọn ò ní rí erùpẹ̀ mọ́. Wo
tó bá jẹ́ pé ohun tí mò ń sọ yìí tó bá jẹ́ pé ó ti ṣẹlẹ̀ sí ọ ni wàá mọ̀ pé ohun tá à ń sọ yìí is 100% truth. Gbogbo àwọn tó ń wo fídíò wa pátápátá wọ́n mọ̀ wípé òtítọ́ làwa ń sọ ń bí. Ọlọ́run ló sì fi rán wa. Afẹ́fẹ́ má fẹ́ erùpẹ̀ o. Bó o bá fẹ́ erùpẹ̀ kó o lówó lọ́wọ́ nísìnyí. Wọ́n padà da gbogbo ohun tí wọ́n jọ kó jọ. Wọ́n padà dànù ní ọ̀sán. Afẹ́fẹ́ ni ó padà fẹ́ erùpẹ̀ yẹn dànù. Ìyẹn mì wípé àṣeyọrí. Ẹ gbọ́ ohun tí mò ń sọ, afẹ́fẹ́ iná ni kó o lọ fẹ́. Erùpẹ̀ omi ni kó o lọ fẹ́. Wò ó, gbogbo ẹbí gbogbo yín náà lẹ nílé náà. Tí wáyà connection rán connection tó bá gbé wọnú ilé yìí kí lè rò bó máa ṣẹlẹ̀. Ájó fíríjì, ájó freezer, ájó TV, ájó many things. Bí ayé ẹlòmíì náà ṣe jó tán náà nìyẹn. Gbọ́ positive àti negative ní wáyà tó máa ní wáyà ní connection tó máa ń gbé iná wọlé. Ìjọ tó bá ti di positive àti positive a jẹ́ pé ó fẹ́ jó gbogbo nǹkan dànù yẹn. Tó bá dẹ̀ jẹ́ negative àti negative ìyẹn ò lè múná wọlé. Àṣírí ìràwọ̀ rèé. Ẹ follow wa lórí YouTube, lórí Instagram, lórí TikTok, lórí Facebook. Àṣírí ìràwọ̀ Mystery of Star. Nọ́mbà mi ò dẹ̀ yípo padà. Ẹ lè pè kẹ́ WhatsApp ẹ 08054353629. Ẹ WhatsApp date of birth yín á sì sọ irú ìràwọ̀ tẹ́yin náà ń lò. Àṣírí ọ̀nà àbáyọ 10,000 naira CD wá ṣì ń tà lọ́wọ́lọ́wọ́. Ẹ béèrè fún á sì jẹ́ kẹ́yin náà. Gbogbo èèyàn náà kọ́ lálé lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá. Gbogbo ènìyàn lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn bọ̀ kíákíá. Gbogbo èèyàn kọ́ náà lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá. Nítorí pé àwọn messages yẹn bó ṣe ń wọlé à ń dá wọn lóhùn. Àwọn messages yẹn dẹ̀ pọ̀ gan jọ ẹ má bínú. So ẹ jẹ́ ká sáré sọ nípa ìràwọ̀ Aries tá a mọ̀ sí ìràwọ̀ iná. Gbogbo ẹ̀yin ọmọ tá a bí láti 21 March títí tó lọ fi dé 19 April ìràwọ̀ iná lẹ̀ ń lò. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí tó lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí tó lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí tó lọ fi dé 22 July ìràwọ̀ omi lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Cancer. Gbogbo ọmọ tá a bí láti 23 July títí tó lọ fi dé 22 August ìràwọ̀ iná lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Leo. Gbogbo ọmọ tá a bí láti 23 August títí tó lọ fi dé 22 September ìràwọ̀ erùpẹ̀ òun lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Virgo. Gbogbo ọmọ tá a bí láti 23 September títí tó lọ fi dé 22 October ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Libra. Gbogbo ọmọ tá a bí láti 23 October títí tó lọ fi dé 21 November ìràwọ̀ omi lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Scorpion. Gbogbo ọmọ tá a bí láti 22 November títí tó lọ fi dé 21 December ìràwọ̀ iná lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Sagittarius. Gbogbo ọmọ tá a bí láti 22 December títí tó lọ fi dé 19 January ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Capricorn. Gbogbo ọmọ tá a bí láti 20 January títí tó lọ fi dé 18 February ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Aquarius. Gbogbo ọmọ tá a bí láti 19 February títí tó lọ fi dé 20 March ìràwọ̀ omi lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Pisces.